Africa Content TV. Ladies and gentlemen, welcome with me on stage, Alaji, Taye Currency. Check. I want Jaya. Look at whatever you Jaya. Hey, are you ready? Ibadan, are you ready? Look at somebody beside you and say, Enukpo. Somebody like Motibo. Voila. Ibadan, are you ready? Your phone lights on. I need your full lights on right now. If your flashlight is not low, if your battery is not low, I need to put your phone flashlight on right now. Your phone flashlight on right now. Alaji only one later about your flashlight. Alaji, ladies and gentlemen, flashlights on right now. I need your flashlights on right now. Bring it up on stage. Akpesi one. I need your flashlight up right now. Flashlight up right now. Ibadan, stand up tonight. Mr. E, are you ready? Mr. E, are you ready? Ladies and gentlemen, welcome on stage. Alaji, Taye Currency. Bina, abẹ́yìn agbada, bina, òkè níbẹ̀, ẹbí bàbá ilé, ẹbí bàbá ilé, ẹbí bàbá ilé, ẹ̀jẹ̀ gbèsè kú gbèsè ní, aláàrù tó lóhùn wọn pọ̀ bá lẹ́jọ́ yóò jẹ́ gbèsè kú gbèsè ní. Wí ẹlẹ́yìn ò gbọ́, afọ̀fọ̀fọ̀fọ̀ ẹlẹ́yìn ò gbà, agbélù sílẹ̀ àtúnfẹ̀lú wí, àgbọ́tí alákàrà dábí ẹ̀hún, ohun tá ẹ ṣe ló ń fún yín lára, ìwà tẹ́ ẹ wù ló ń bà yín lẹ́rù, amúnisìwí amúnisìsọ, amúnitòkèlè bọ́ọ̀lù máa bá wọn, òkè, ẹbí bàbá yín lé, ẹbí bàbá yín lé. Báwo la jù yín lọ? Ẹ̀yin lẹ jù wá lọ. Ẹbí bàbá ilé. Mo fẹ́ ká yẹn nígbè yẹn pé Ìbàdàn láwà. Kó lọ pè mí. Ìlú wa ni. Àwọn kan ní ká máa ṣe, a máa ṣe o. Àwọn làlù ìlú wa, a máa ṣe kí ni? A máa ṣe ká tó máa ṣe. Kẹ́kọ̀ọ́ ọ́fíìsì àwọn òṣù kọ̀ ṣe kí ni? Tó lọ́mọ mọ́ màá dán. Ọ́fíìsì àwọn òṣù ẹ̀mú gbé lọ. Mọ́ màá lọ. Ṣé kọ́ ṣí wá bí báyìí? Ẹ bá dà mọ̀. Ẹni ká máa mú bọ̀ ń kọ̀ọ̀kan. Àwọn tá ló máa wá bí wọ́n wà bí o má sọ fún ọ̀rọ̀ ní wọn lọ́la. Tó bá lọ dínú àtọ́ bá lọ kó òru. Ó fọ́ǹbù ni. Ọmọ jẹun, ọmọ yọ̀ọ̀dà fún àmọ̀kò máa rántí pé bó ṣeré, ó bá ń bẹ̀ ó yá ìmọ̀ kí ọ láti rí lówó ọdún sí ló níbi níbẹ̀
ẹ̀yin ò jẹ́ ní àkóbá nígbàdàn mo wà tó bá ti ń bọ̀ bá mú kó ní ìbọ̀ ó pẹ̀lú mákàdí ó á ní ìṣẹ̀sán rẹ̀ oye tí ọmọ gbà lọ́wọ́ ọ́fíìsì àwọn òṣèlú ọmọ Ìbàdàn ni bóyá kò ní padà sẹ́kù gbogbo àwọn Ìbàdàn fẹ́ máa wá lé irú eré òbí ìṣẹ̀lẹ̀ Ìbàdàn. Èjì bẹ́ẹ̀ zàgálẹ̀ wa. Ọba ẹ̀dá. Èjì bẹ́ẹ̀ zà. Ó sì ń gbé ìlú ọlọ́wà. Jọ ní police station ẹ̀. Area G. Area Q. Area Q. Ẹjọ́ sí Area Q àbàdàn. Àwọn tábò tó wà nígbà. FDI làwà. FDI. Ok, báwọn kan. Oya Ìbàdàn. Ìní so. Láìláì ẹ máa ní so. Ìbàdàn. Ìní so. Ìbàdàn kini show. Update, yeah. No time. Mo ní di èèyàn mẹ́ta. Ọmọ Ìbàdàn tó ṣọ́ọ̀kọ́ ọmọ Ìbàdàn ní ẹ́. Ó yá náwó sókè. Ó yá àǹtí ẹwà. Àǹtí oníkọ́gùn. Oya ẹ máa bọ̀ ayé lọ. Ejibe zangalewa, yee. Ejibe zangalewa, yee. Ejibe zangalewa, kọ́ńtẹ́nà zangalewa. Oya Mado, oya kò sí táì. A ti máa gbádùn àpèsè lálẹ́. Gbogbo adé máa jó ni ẹ má wọrí. Ọ̀rẹ́ kan. Oya ẹ má jẹ́ kó pẹ́ táìmù ọ̀rọ̀. Kí lorúkọ yín? Rashida what? Mo like yín o. Okay. Second person. Àǹtí onípọ́pù. Ó dijú. Ọ̀yà third person. Ẹ máa bọ̀. Kí lorúkọ? Ahmed. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ bá get question right ẹ máa lọ ní pẹ̀lú 50,000 naira yìí. Ṣé ẹ ready? Mo máa ní time one person last person na. O ti gbọ́ 50k ọmọ àlè ó náwó sókè òjò ìyá máa bọ̀. Borí ọmọ Ìbàdàn ibo nílé Ìbàdàn bẹ̀rẹ̀ ibo lágbólé yìí. Ẹ̀jẹ̀ má bínú àṣìmájọ́ máa kọrin ìjà kọ́kọ́ ṣe eré díẹ̀ nù. Oya kí lórúkọ? Wà. Screw. Last person kọ́. Okay, ẹja tọ́ọ̀ bá gẹ́ ẹja tó máa wẹ́ lómi ẹ máa gbàdọ̀ ẹjọ́ timer first person àti Rashida ní 30 seconds ọmọ Ìbàdàn ní àbí.